Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa o. A kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ọ̀dẹ ò dùn bí. Àdẹ̀kù ìbẹ̀rẹ̀ ọdún tuntun, ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ni yóò làjá. Gbogbo ọmọ Yorùbá, mo máa gbéròyìn ayọ̀ dé o. Ṣé rí, ní 2026 yìí, ìròyìn ayọ̀, ìròyìn ìdùnnú àti ìròyìn àlàáfíà ni ẹ ó máa gbọ́ nítorí ìró ayọ̀ ni wọ́n sọ pé a ó máa gbọ́ lágọ̀ọ́ àwọn olódodo. Ǹjẹ́ ẹ mọ̀ pé bàbá Tinubu ti padà ba ojú àwọn Fúlàní jẹ́? Bẹ́ẹ̀ ni o, bàbá Tinubu ti ba ojú àwọn Fúlàní jẹ́ o. Látàrí wípé ó ti ṣe nǹkan tí gbogbo ọmọ Yorùbá ń pariwo pé kó ṣe. Látàrí pé ó ti ṣe ìgbésẹ̀ sí ọ̀nà òmìnira ilẹ̀ Yorùbá, òun dẹ̀kẹ̀rẹ̀, òun gan ló wá fà á táwọn Fúlàní náà fi wá ń yarí. Ṣé ẹ mọ̀ pé ní bí ọdún tó lọ ni àárín tó fa òwòrú láàrin bàbá Tinubu àtàwọn Fúlàní látàrí wípé wọ́n ní kí bàbá Tinubu ó ṣe èyí, bàbá Tinubu ní láti fẹ́nu tiwọn làwọn ó ṣe. Ohun tó wá fà á tó di wípé bàbá Tinubu yarí mọ́ àwọn Fúlàní elders lọ́wọ́. Àwọn nọ́tà náà wá yarí tì í. Ẹ máa mọ̀ pé àìpẹ́ ìgbà yẹn ni pé bàbá Tinubu gba France lọ fún ìrànlọ́wọ́. Lẹ́yìn tí àwọn àgbà Fúlàní rí pé bàbá Tinubu ti gba France lọ, àwọn náà ta mọ́ra, wọ́n yarí wọ́n fún bàbá Tinubu lésì ọ̀rọ̀ ẹ̀. Wọ́n ní kí bàbá Tinubu máa ṣe bó ṣe ń ṣe lọ wípé ìṣòrí ní nọ́ọ̀tì yìí wọ́n ní kò ní ní agbára. Wọ́n láwọn á bá bàbá Tinubu pò ó débi pé kò ní rí ọwọ́ mú mọ́ ní nọ́ọ̀tì. Ṣé ẹ mọ̀ pé ìgbà tí wọn ò lè mú mọ́ra nìkan ni wọ́n jáde tó fọhùn tó ní òun ò ní kí bàbá Tinubu máa kó àwọn French soldier wá sílẹ̀ Nàìjíríà o. Ó ní tó bá wá ṣe mistake kó wọn wá sí ilẹ̀ nọ́ọ̀tì. Ó náwọn ò ní gbà wọ́n láyè kí wọ́n pitú ọwọ́ wọn rárá. Wọ́n ní kò ní lágbára. Wọ́n wá tún wá sọ kínní kan, wọ́n ní àwọn ní kí bàbá Tinubu má dára tó hùn. Wọ́n ní ó lè dá ní east, ó lè dá ní south west. Wọ́n wá sọ pé ṣùgbọ́n ṣé orílẹ̀ nọ́ọ̀tì yìí àwọn sójà yẹn wọn ò lè rọ́wọ́ mú. Wọ́n ní àwọn French soldier yẹn ò ní rí ọwọ́ mú débi pé àwọn àgbààgbà Fúlàní tó ti fi kakí lẹ̀ gan, wọ́n pinnu pé àwọn máa gbé aṣọ wọ̀ tí bàbá Tinubu ò bá ṣe ohun tó fẹ́. Pèsè àwọn French soldier yẹn àwọn ò fẹ́ rí wọn. Báwọn ò fẹ́ rí France soldier rárá nípínlẹ̀ Nàìjíríà, pàápàá jùlọ nílẹ̀ nọ́ọ̀tì. Ẹni kí ni bàbá ṣe? Ṣé wàá mọ̀ pábánbárí bẹ̀? Àìpẹ́ náà ni wọ́n tún takú sí bàbá Tinubu lọ́rùn tó fún bàbá Tinubu ní mission impossible. Bẹ́ẹ̀ ni, torí mission impossible ni Ọlọ́run ò ní fún wọn ṣe. Ìgbà yẹn ló ń pariwo pé bàbá Tinubu dandan ó gbọ́dọ̀ mú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n kàn nípa fún bàbá Tinubu pé ó gbọ́dọ̀ mú ọmọ Adéyẹmọ. Ṣé ẹ mọ̀ pé pẹ̀lú gbogbo bí bàbá Tinubu ṣe ń yarí mọ́ wọn lọ́wọ́, àwọn náà ní sẹ́ẹ̀ àwọn ò ní gbà, bàbá gbọ́dọ̀ mú ọmọ Adéyẹmọ. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, bàbá ṣe bí akin, ó kọ ọ̀rọ̀ sí wọn lẹ́nu. Lẹ́yìn náà ni a rí pé àwọn àgbààgbà Fúlàní yẹn wọ́n lọ ṣe close meeting upon meeting ní Ethiopia àti gbogbo ìlú bẹ́ẹ̀ lọ lórí pé wọ́n fẹ́ mú ọmọ Adéyẹmọ tọ́lọ́run ò sì gbà fún wọn. Débi wípé wọ́n tún há ọmọ Adéyẹmọ síta. Wọ́n tún há olóyè Sunday Ìgbòho Òòṣà, wọ́n há síta. Wọn ò fẹ́ kí bàbá wọlé bàbá rẹ̀. Ṣùgbọ́n torí ẹ̀ náà la ṣe pariwo pé ẹ̀yin àgbààgbà, ẹ̀yin èèyàn wa, ṣé ẹ mọ̀ pé ìrànlọ́wọ́ yìí pẹ̀lú ìrànlọ́wọ́ gbogbo àwa mídíà, òun ni Ọlọ́run ṣiṣẹ́ lé lórí. Torí ẹ̀ la ṣe ní ẹ máa bá wa kọ sí comment section pé freedom for our father olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, freedom for bàbá wa Professor Banji Akintoye, nítorí iṣẹ́ ribiribi ni àwọn bàbá yìí ń ṣe o láti pé Yorùbá gba òmìnira tọ́lọ́run ó sì fún wọn ṣe láyọ̀ àti àlàáfíà. Ẹ máa bá wa kọ sí comment section. Bẹ́ẹ̀ ni, ìjọba Nàìjíríà, ẹ bá wa free bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà májàsọ́lá. Bẹ́ẹ̀ ni, nítorí òun nìkan ni ìrètí Yorùbá, òun ni
ẹni tí Ọlọ́run rán wá sí ilẹ̀ Yorùbá. Tó ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn wa, ẹ jẹ́ gbọ́n tí àwọn ènìyàn wa sọ. Bẹ́ẹ̀ ni o, freedom for Olóyè Adéyẹmọ, freedom for bàbá wa Professor Banji Akintoye, freedom for bàbá wa Professor Banji Akintoye, total freedom la fẹ́ o fún Yorùbá nation. Bẹ́ẹ̀ ni òmìnira pátápátá fún Yorùbá nation, nítorí àwọn tí Ọlọ́run rán sí wa yìí, àwọn nìkan la recognize, àwọn nìkan la mọ̀ gẹ́gẹ́ bí olùgbèjà fún ilẹ̀ Yorùbá. Fún ìdí èyí, gbogbo ọmọ Yorùbá lápapọ̀ panupọ̀ à ń pariwo pé bàbá wa Tinubu, ẹ bá wa fi olóyè Sunday Igboho Òòṣà sílẹ̀, ẹ bá wa fi ọmọ Adéyẹmọ sílẹ̀, nítorí iṣẹ́ tó ríran ni ó ń ṣe, ọ̀nà tẹ́lẹ̀dá tọ̀ ni ó ń tọ̀. Ẹ wo gbogbo ọmọ Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọdún tuntun 2026, bàbá Tinubu, ẹ jẹ́ kí ọdún yìí jẹ́ ọdún ìyàtọ̀, ẹ jẹ́ kó jẹ́ ọdún má lè gbàgbé fún ìpínlẹ̀ Yorùbá, wípé ọdún yìí ni bàbá Tinubu fi olóyè Sunday Igboho Òòṣà sílẹ̀. Kódà inú gbogbo àwọn ọmọ Yorùbá yóò dùn tẹ́ ẹ bá lè gbé ìgbésẹ̀ akin yìí. Bàbá Tinubu, tẹ́ ẹ bá lè sọ òkè ìṣòro yìí, tẹ́ ẹ bá lè sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀, inú gbogbo àwọn ọmọ Yorùbá dùn. Torí ẹ̀ la ṣe ń sọ pé freedom for our father. Bẹ́ẹ̀ ni bàbá wa olóyè Sunday Igboho Òòṣà, torí gbogbo àwọn ìwà tí agbésùnmọ̀mí tí Fúlàní ti hù sí wa nílẹ̀ Yorùbá yìí kò ṣeé kó. Ṣé ibi tí Fúlàní ti pa aláboyún tó sì yọ ọmọ inú ẹ̀ tí wọ́n tún pa, ṣé òun la fẹ́ sọ ni? Àbí ibi tí wọ́n ti ń fi ipá bá àwọn ọmọbìnrin wa lò pọ̀, bọ́dẹ̀ jẹ́ ibi tí wọ́n ti ń pa bàbá lójú ìyá tí ò lè fọhùn. Ọpẹ́lọpẹ́ ọmọ Adéyẹmọ tí ó ń bá wa dẹ́kun ìwà wèrè wọ̀nyí. Bí ìbá ṣe bẹ́ẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ pé ń tà wí kọ́là bá máa wí. Ọmọ Yorùbá, ẹ bá bàbá máa kọ sí comment section pé bàbá Tinubu, ẹ fi olóyè Adéyẹmọ Igboho Òòṣà. Tó bàbá wa Professor Banji Akintoye, ẹ bá wa ṣàánú wọn o, nítorí iṣẹ́ Yorùbá ni wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ni iṣẹ́ Yorùbá ni wọ́n ń ṣe. Gbogbo ohun tí àwọn Fúlàní ń ṣe kò ṣẹ̀yìn gbogbo àwọn ènìyàn, gbogbo ẹ̀ pátápátá ni ó ti wà kedere. Tó a ní rí jù báyìí lọ, nítorí àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé, bó pẹ́ bóyá onílé àrèlé. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀jọ̀, ẹ jẹ́ yàwó yẹn lọ́tún lọ́sì pé Yorùbá nation is the only solution la fi ń kí yín pé ó dàbọ̀.